Oh no, we don't need skill on oh, ọmọ Jagba, ọmọ Jagba, abolúkọyè ẹ̀la. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọmọ Jagba. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọdún àgbà. Ojú tá fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tá fi tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo kẹ́yìn àgbàlagbà o. Ìwòsàn ilẹ̀ Yorùbá TV. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ń kàn sí mi lórí ìkànnì mi pé ọmọ ọdún àgbà channel tẹ kírètì tẹ pé ní Ìwòsàn ilẹ̀ Yorùbá TV, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá fiṣẹ́ síbẹ̀, ẹ dákun ẹ bá fiṣẹ́ ìwòsàn síbẹ̀ ẹ jọ̀ọ́. Tábà sì sí náà èmi náà ò tiẹ̀ mi ò yára sí náà mọ́, torí àti mo ti fiṣẹ́ síbẹ̀ gbẹ̀yìn gan yóò ti máa wọ bí ọdún kan àbọ̀dún méjì tí mo ti fiṣẹ́ sórí ìkànnì tẹ́ ń wò yìí. So tí mo sì dá fún náà ni pé ká mọ àwọn ìwòsàn ilẹ̀ Yorùbá, nítorí pé ìwòsàn lọ́rọ̀ tá mọ̀ pé ìwòsàn lọ́rọ̀ torí ara ìwòsàn ìlera wà, bára yẹn bá lè dáadáa, so ìwòsàn lọ́rọ̀ táwọn èèyàn bàbá wa ń pè ní ìlera lọ́rọ̀. Gbogbo ẹ̀dá tó ń bẹ nínú ayé yìí mo fẹ́ ìkànnì yìí ẹ ò ẹ̀jẹ̀ mi dáadáa náà níbẹ̀, nítorí pé kò ní sí gbogbo èyíkéyìí àìsàn kan tó lè máa dojúkọ wá nínú ayé yìí tẹ́ bá dé orí ìkànnì mi, ìkànnì ọmọ ọ̀dọ̀ àgbà tó jẹ́ títí ìkànnì Ìwòsàn ilẹ̀ Yorùbá TV yìí tẹ́ ò ní lè bá. Bẹ́ẹ̀ sì mọ̀ pé títí Dr. ọmọ ọ̀dọ̀ àgbà TV channel mi ńlá yẹ òṣìṣẹ́ tẹ́ wá dórí ẹ̀ níṣẹ́ nǹkan ìlọsíwájú bẹ́ẹ̀ lọ tẹ́ ò ní bá níbi òun náà. Ẹ̀gbọ́n níbi tí ìwòsàn yìí náà kò sí nǹkan tẹ́ ò ní bá, ẹ̀yin sáà subscribe sórí ìkànnì mi, bẹ́ẹ̀ sì ni ẹ máa fẹ̀mí ìmoore hàn, ẹ sì máa bá mi share rẹ̀ sáwọn ènìyàn, ẹ fi yòókù ẹ fi dọ́lọ́run àtẹ̀mí. Mo fẹ́ ká ẹ jàǹfààní oògùn aleko kan lénìí. Gbogbo wa la mọ̀ yìí pé ẹ̀tàn ń pè lọ́kùnrin ṣákárù ni, ẹ̀tàn ń pè lọ́kùnrin gbòlá ni. Gbòlá lọ́kùnrin, nǹkan lọ́mọkùnrin, iná ń jẹ́ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípèníjà yìí ń dé bá tó jẹ́ wípé tó bá fẹ́ ní ìbálòpọ̀ nǹkan lọ́mọkùnrin rẹ̀ á kàn lè kò ní lè dáradára. Bí nǹkan lọ́mọkùnrin ò bá lè dáradára, eléyìí ò ní jẹ́ kó lè tàtẹ̀kanlẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, eléyìí ò sì ní lè jẹ́ kí ìyàwó rẹ̀ lè gbádùn ìbálòpọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé bí nǹkan lọ́mọkùnrin rẹ̀ bá lè tán, àkànrà lè díẹ̀ ní tí yẹ kó lè dáadáa kó rán rí borí ọká, àkànrà lè díẹ̀, líle díẹ̀ yìí ò bójúmu, nítorí pé ìyàwó ẹ̀ lè má lè sọ fún ọ ni. Kò mọ bó ṣe lè sọ pé bàbá lágbájá kíní oko yín ṣáárí bíi kíní báyìí. Ṣùgbọ́n bá a bá ń lo aleko yìí tẹ́ bá gbé lúra, ọ̀pá mọ́sẹ̀ yín ó gùn débi pé yóò ná gbàǹdẹ̀bàǹdẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni. Bí yẹn bá wọ́pọ̀ yẹn bá sì lè dáadáa gan, bẹ́ẹ̀ bá báyàwó yín lájọṣepọ̀, bó bá doyún gan, ọmọ tó bá bí gòjà fáfá, ọmọ tó kó bá kàn sí rọ̀rì tí ń wò bí mọ́námọ́ná. Ẹ mọ̀ pé bí yẹn bá fèèyàn gan tó bá doyún gan, bẹ́ẹ̀ bá báyàwó yín sùn gan, ọmọ gómọ̀ sí dìọ̀díọ̀ gbà tó kò lè dáadáa, bó lọ́mọ ṣe fẹ́ lè. Ọlọ́run ní padà lẹ́yìn wa, báwo láò ṣe ṣe ẹ máa bá mi ká lọ. Má fi ní méjì. Àkọ́kọ́ bá mi wá pòpòrò ọkà bàbà pẹ̀lú dídí bàrẹ̀ ẹyọ kan pẹ̀lú ẹ̀pà ẹ̀kún. Ẹ bá mi gé kéékèèké sínú ike kan, ẹ bá mi dojúlówó ọtí lé lórí, ọtí ìbílẹ̀ lé lórí. Ẹ rẹ́ fọ́jọ́ mẹ́ta, ẹja mọ̀ mú láràárọ̀, tàbí tó bá kú bí ìṣẹ́jú 20 minutes àbí 30 minutes tá ní ìbálòpọ̀, ẹja mú. Nǹkan lọ́mọkùnrin wa yóò lè dáadáa débi pé kódà ìyàwó yóò máa pariwo ó ti tó bá àbá lágbájá ṣe fẹ́ pa mí ni. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá mi wó dídí bàrà kan, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó dúdú ẹyọ kan tó tóbi dáadáa, ìrèké ìbílẹ̀, egbò sápú pẹ̀lú kànáfùrù, pẹ̀lú káfúrà pẹlẹbẹ jàre, pẹ̀lú káfúrà pẹlẹbẹ, ẹgbẹ́ òun náà kéékèèké, ẹ fi ọtí rẹ̀ sínú kẹ́ẹ̀gì kan. Ẹ jẹ́ a bá ṣe lu tàkọ́kọ́ náà láti mọ lo ẹ̀kejì tàbí ká mọ̀ ló láràárọ̀. Ẹ lọ gbọ́ wò, èmi ọmọ náà Dr. ọmọ ọdún àgbà,
Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Ẹ share ètò yìí, ẹ share rẹ̀ ẹ fẹ́ mímú rìn lábẹ́ kọ̀mẹ́ǹtì o. Tẹ́ bá sì fẹ́ kí n máa kọ̀ntínú lórí nípa ìwòsàn yìí lọ, Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Èèyàn mẹ́rin náà Dr. Mo Odùàgbà ó dìgbà.